Ìṣirò níṣẹ́jú kan. Pythagoras theorem jẹ́ òfin gbòógì ní trigonometry. Òfin yìí ó jẹ́ àdáyẹrí fún right angle triangle. Tá a bá gbàgbé, triangle jẹ́ plane shape kan tí ó mọ nígun mẹ́ta àtẹ̀gbẹ́ mẹ́ta o. Tí kan náà àwọn igun rẹ̀ tó bá jẹ́ 90 degree tí a tún ń pè ní right angle, a mọ̀ pé ní right angle triangle. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí triangle tí mo yà yìí, igun mẹ́ta ló ní o. Igun alákọ̀ọ́kọ́ rẹ̀, igun ẹlẹ́ẹ̀kejì ní igun ẹlẹ́ẹ̀kẹta. Ìkan náà àwọn igun rẹ̀ right angle ní o. A mọ̀ pé irú triangle yìí ní right angle triangle. Ẹ rí ìhà tàbí ẹ̀gbẹ́ tó kọjú dá right angle yìí, òun la máa pè ní hypotenuse. Ìkan náà àwọn angle méjèèjì tó ṣẹ́kùn ibi tí angle ń bá kọjú sí, òun la máa pè ní opposite. Tí n bá ní angle kan bí báyìí, á já sí pé opposite rẹ̀ rèé o. Ẹ rí ẹ̀gbẹ́ kẹta tí a mọ̀ sí ìhà, òun la máa pè ní adjacent. Kí ló fi Pythagoras theorem wà ń sọ? Òun náà ni pé tí n bá ní right angle triangle báyìí, square tí ó mọ wà lórí hypotenuse yóò mọ dọ́gba pẹ̀lú ìròpọ̀ square tó wà lórí àwọn ẹ̀gbẹ́ méjèèjì. Òun náà ni pé tí n bá ní kí ni o, hypotenuse square yóò mọ dọ́gba pẹ̀lú opposite square plus adjacent square. So ti wá báwọn. Òun náà ni tó bá yí pé hypotenuse mi bí báyìí tó bá jẹ́ A, tí opposite mi bí báyìí tó bá jẹ́ B, tí adjacent mi bá jẹ́ C, a já sí pé pẹ̀lú òfin Pythagoras, A square mi tí ń ṣe ìhà hypotenuse àmọ́ square rẹ̀ yóò máa dọ́gba pẹ̀lú kí ni o, square àwọn ẹ̀gbẹ́ méjèèjì yòókù opposite àti adjacent. Òfin yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀ láti fi wá ìhà tàbí ẹ̀gbẹ́ eléyìí tí wọ́n bá fún wa nínú right angle triangle wa. Gẹ́gẹ́ bí àpèjúwe, tí n bá nírú right angle triangle yìí, tí màá ní 5 mi báyìí, tí opposite mi báyìí jẹ́ 3, tún á ní kí n mọ wá in tí ẹ̀gbẹ́ kẹta ọmọ jẹ́. Kí mọ́ dára mi láàmú, mo ti mọ̀ pé right angle triangle ni. Pẹ̀lú òfin Pythagoras, a mọ̀ pé square tí ó mọ wà lórí hypotenuse mi yóò mọ dọ́gba pẹ̀lú ìròpọ̀ square àwọn ẹ̀gbẹ́ méjèèjì. A jẹ́ sí pé màmá ní 5 squared is equal to 3 squared plus x squared. Láti bẹ̀ lọ, ẹ rí pé màmá ní 25 is equal to 9 plus x squared. Tí n bá collect like times mi, màmá ní 25 minus 9 is equal to x squared, 16 is equal to x squared. Kí ni mo multiply pẹ̀lú ara ẹlẹ́ẹ̀mejì tí ó mọ fún mi ní 16. Ẹ rí pé 4 ni o. A já sí pé ẹ̀gbẹ́ kẹta yẹn ó jẹ́ 4. Ọ̀dà ta ni ó súré sọ in tí ìhà yóò mọ jẹ́ o. Tí n bá ní x 12 5, ẹ lè gbé èsì yín sábàlá ìrísí.